ẹ kí pọ́kú ọdún òwe ẹ bá mi kí pọ́kú ọdún òwà Olúpápá ní ṣọdún lè ní ẹ kí pọ́kú ọdún mo bá lọ́dún ṣọdún òwe èmi máa bọ́ lọ́dún ṣọdún òwà Isiaka ní ṣọdún lè ní mo bọ́ lọ́dún ṣọdún ẹ bá mi kọ́ lọ́jọ́ ìbí o Isiaka ẹ̀rí ọlọ́jọ́ bí dákun máa wọlé mọ́ra bá ní Isiaka ní ṣọjọ́ bí lónìí mo wá kí ọmọ Akínsọ̀yà mọ́ dánígọ̀ jọgọjọ ọdún ẹ lóde ẹ̀rí bọ́dún bá ti dé ọlọ́dún ọmọdún ẹ ti ẹ lọ́dún o bóyin ṣe mọ̀ tiẹ̀ nínú afárá ẹ̀rí ọdún òní dé ká máa ṣe rọ́mọ́bì lórí àtẹni bọ́dún bá ti dé ìpèrè ìwọ àmáwọ̀ òtútù wálé ayé òkú ọdún òní ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ọ̀sìn jẹ́ ń bá délé bàbá rẹ̀ yẹn nílùú Ìṣàgá Olómù ọmọ Ìṣàgá Olómù Ìṣàgámù ọmọ Ìmọ̀lẹ̀ ẹ̀yin lọmọ tí ń jọ̀gẹ̀dẹ̀ àgbààgbà nínú ilé bàbá tó bí yín lọ́mọ àfíjú obìnrin tí fọkọ rẹ̀ jápé iná ó ní bóun bá tọ̀hún dé òun ó fọkọ òun jọba nígbó rẹ̀ mọ́ aṣámọ ní póríkì ẹsẹ̀ náà ń póríkì àwọn bàbá ẹ̀yin lálágẹmọ mẹ́rìndínlógún alágẹmọ mẹ́rìndínlógún nìyí ọmọ ẹ̀lúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀ nìyí nínú ilé bàbá ẹ̀yin ṣé báyìí lọ́rọ̀ ò ti dún wọ́múwọ́mù wọ́múwọ́mù náà ni mo ní ọjọ́ ìgbà wọnú ilé bàbá rẹ̀ ọmọ ìsọ̀tẹ̀ ọmọ àṣà ọmọ àwé lórí ọmọ àbòkú olókùn bìrìbì mo náà máa bọ́pọ̀ olókùn bìrìbì náà ń pọ́rí kí àwọn bàbá tó bí yín lọ́mọ òkú láṣọ ìsọ̀tẹ̀ àbò òkú láṣọ ìsọ̀tẹ̀ àbò ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ mẹ́rìndínlógún nìyí ẹ̀yin lọ́mọ ẹ̀lúkú mẹ́dẹ́ ọmọ ẹ̀lúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀ náà ń pọ́rí kí àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin làṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí ò lóbìnrin rí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ń bẹ nínú ilé bàbá tó bí yín lọ́mọ ṣé bí wòmúwòmù lórí ké nínú ilé bàbá tẹ̀yìn lónìí mo rí ìbà lọ́dọ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ gangan bàbá Fatia mo ní ọ̀pọ̀ ọdún ọkù ìyèdùn bàbá Faisa ọ̀pọ̀ ọdún ọkù ìyèdùn bàbá Yusuf mo ní ọ̀pọ̀ ọdún ọkù ìyèdùn Isiaka ọ̀pọ̀ ọdún ọkù ìyèdùn ọmọ Akínsọ̀yà mo ní ọ̀pọ̀ ọdún ọkù ìyèdùn bàbá bíálẹ̀ rè pé ta ló ń kéwì yìí á jẹ́ àmọ́ túrádùn yìí kí ànábì náà ní ọjà rè